Bismillahirrahmanirrahim. Mo wo fídíò bàbá wa Alára of Arakiti Kingdom in Kano lánàá níbi tí wọ́n ti ń bú bàbá wa Ọba Ìlọrin. Kò sí àwọn àdàpè ọ̀rọ̀ tọ́mọ èké máa fi dọ́gbọ́n ṣépè fàgbàlagbà tí wọn ò lò láti fi bú bàbá wa Ọba Ìlọrin nínú àgbékalẹ̀ wọn. Ẹni tí làákàyè rẹ̀ bá wá jiná dínú nínú àwọn ọmọ Alára of Arakiti Kingdom yìí in Kano yóò mọ̀ á béèrè pé níbo ni wọ́n ti bú wọn, ṣé ebú nù nígbà làákàyè rẹ̀ ò jiná dínú. Kódà ó lè jọmọ bíbí inú wọn, ó lè jọmọ kéwú. Ẹni làákàyè rẹ̀ bá jiná dínú yóò mọ̀ wípé wọ̀nyí ń so ni wọ́n pèlè èébú àgbà. Kò sẹ́ni ó ṣe tó bá wọn sí Alára of Arakiti Kingdom àti àwọn tóun náà ń gbèjà. Kò sẹ́ni ó ṣe tó bá wọn fún wọn tí wọ́n fi ń ṣépè. Kódà wọ́n ń ṣìwàwù nítorí pé àwọn èèyàn kan sọ pé ẹ ti ń kọlu Ọlọ́run o, ẹ ti ń kọlu ànábì o. Àbí nígbà tí àgbàlagbà bá gbé wọ́n máa ṣépè fún ẹ ní ojú kámẹ́rà tí gbogbo ayé ń wò lẹ́ẹ̀kan náà. Kí ni wọ́n ṣe tọ́rọ̀ fi di máa ṣépè fún ẹ? Ẹni ó bá wá gbọ́n tọ́lọ́run bá fún ní òye ṣe mọ̀ pé wa ma yadhakkaru illa ulil albab. Ẹni Ọlọ́run bá ní kí oríire ó pé, ìbéèrè tí ó máa béèrè lọ́wọ́ rẹ̀ ni wípé kí wá ní bàbá wa Ọba Ìlọrin lè ṣe? Bàbá wa Ọba Ìlọrin sọ pa social media débi tá a pé ìwíkúwìí tán wí sórí social media ní Alára of Arakiti Kingdom fi ń bú wọn. Bàbá wa Ọba Ìlọrin wọn èyí ṣe ọba tí máa jó wájú olórin, èyíkéyìí olórin. Kódà àtàwọn tí wọ́n lọ orin pọ̀ mẹ́sìn ìpín ẹ̀sìn làwọn ń kọ. Kò séyìí tí bàbá wa Ọba Ìlọrin máa attend. Tá a pé bóyá ìwà tí wọ́n wù wájú olórin kan ló fa àkíyèsí. Bàbá wa Ọba Ìlọrin etí kì í bá ti sọ̀rọ̀ ẹ̀sìn kì í tóbi wájú wọn, àfi kó jọ́rọ̀ ẹ̀sìn nìkan ni wọ́n máa gbé gẹ́gẹ́ wọn ó pọ́n. Ẹni tó bá wá sí pé ìròyìn rẹ̀ rí, kí ló lè bí kẹ́nìkan ó kàn kọjú sí wọn, kọjú sílé wọn, kọjú sáṣẹ wọn, kọjú sọ́lá wọn gẹ́gẹ́ bí Alára of Arakiti Kingdom ṣe ṣe in Kano. Ẹ rí i pé ìdáhùn rẹ̀ náà ni wípé kò sí. Kí wá ní Alára of Arakiti Kingdom ní wọ́n ṣe tí fi ń bú wọn? Ó ní wọ́n ṣe lè gbé fóònù ṣẹ̀ṣẹ̀ máa pe Sókótó kí wọ́n tó lè rúṣù. Ṣé kò sí sánmà lọ́dọ̀ ní ìlú tiwọn tí wọ́n ti rúṣù ni? Ẹ gbọ́ béèrè o. Ẹyọ ọ̀kan tèmi fẹ́ múnú o ní tó wípọ̀ o tí ó sì dáa. Ó tún wí mí, ó ní ẹ má ṣì bàbá wa Ọba Ìlọrin lọ́nà. Ìbéèrè tó sọ sí mi lẹ́mìí ni wípé Alárakiti of Arakiti Kingdom so wá mọ kí ó tó Ọba Ìlọrin ni tó wá ń gbé ká má ṣì Ọba Ìlọrin lọ́nà lórí ọ̀rọ̀ oṣù ọjọ́ báyìí ni àákìrun, ọjọ́ báyìí kan là ákìrun, so mọ kí ó tó Ọba Ìlọrin ni? Rárá, o mọ kí ó tó wọn. Ọba Ìlọrin ló wá ń pé kí wọ́n má ṣì lọ́nà. Àfáà wo ni ó sì wá ṣì wọ́n lọ́nà? Ibẹ̀ mo ti wá rí i pé Alárakiti of Arakiti Kingdom kò ṣeé wò níran o. Ó yẹ kéèyàn ó jẹ́ kí wọ́n mọ̀ pé ìgbéraga ń lùlù ẹ̀tẹ́ fún wọn, wọ́n sì ń jó o. Alárakiti of Arakiti Kingdom ẹ bá mọ́ jó ijó tí ìgbéraga fi ń lùlù ẹ̀tẹ́ fún yín mọ́.
ìgbéraga ni ò jẹ́ rí náà rí àsìsọ pé eléyìí ó ju ẹnu yín lọ sí Ìlọrin sí ọba Ìlọrin àti gbogbo àwọn ìmọ̀wá wọn. Bí ọmọ èké ò bá ti wá tijú àti gun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ náà ò ní tijú àti làámọ́lẹ̀. Alárakítí of Arakiti Kingdom, òkè nìṣòro wà ẹ̀sìn náwó rè. Kílẹ̀ yóò wá jẹ́ first and the last yín tẹ́ fi ru mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ ránṣẹ́ sọ́ba Ìlọrin. Ẹ gbàlejò ìdààmú ńjọ́ tẹ́ bá tó dánrú ẹ̀ wò. Ẹ gbàlejò ìdààmú sirran wa jaharan. Bẹ́ẹ̀ ni ọba Ìlọrin àkọ́kọ́ náà kò dáa kéèyàn mọ̀mọ́ bí tọ́rọ̀ bá kàn dé. Oyè tí ń bẹ lórí yín táwọn ọmọ kí oyin fi ń pè yín kìí sóyè ìlú kìí sì sóyè ẹ̀sìn. Oyè ilé kéwú ni ẹ lè fi pàṣẹ fún lù. Ilé kéwú tí wọ́n ti fún yín lóyè, ilé kéwú kìí ṣèlú lónìí, ẹbí kan ṣoṣo ló ní ilé kéwú yẹn. So oyè ẹbí ilé kéwú ẹbí ò lè máa pàṣẹ lélu lọ́wọ́, ìlú là ń wí. Ilé kéwú tí ó wà lábẹ́ local government kan, wọ́n ra lẹ̀ lábẹ́ local government kan, abẹ́ local government yẹn ní ilé kéwú yẹn wà. Ó wá fẹ́ máa pàṣẹ fún odidi ìlú tó ti ní bọ́dì tí ń mójútọ́rọ̀ ẹ̀sìn. Ṣé ẹ mọ̀ tẹ́ ń jà sí ṣá? Ṣé ọ̀ràn yẹn ni kó jẹ́ pé tiyín la tẹ̀lé ni? Kò sẹ́ni tó fún yín joyè ìlú ẹ̀ sínú àwọn aláṣẹ ìlú. Ẹ ń kọjá àyè yín, ẹ ń kọjá àyè yín. Ẹ dẹ̀ fẹ́ sọ oyè, ẹ fẹ́ sọ recognition di authority. Àtẹ̀yìn àti ilé kí ó tẹ́ ti gboyè tí ń gbé yín nú tẹ́ fi ń rò bóyá kẹ́ ẹ pàṣẹ. Recognition ìnílú fún yín nítorí ìgbìyànjú àwọn tàná. Ẹ wá fẹ́ tọ́nu recognition sí authority, ẹ fẹ́ máa fi pàṣẹ lé ìlú tó ti ní bọ́dì tí ń mójútó. Ẹ mọ̀ tẹ́ ń ṣe o, ẹ mọ̀ tẹ́ ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ kí ó fún wọn, jọmọ fún wọn, jẹ́ ìyàwó fún wọn, jálájọsí fún wọn, jálábárìn fún wọn, àkótá kó rí èèyàn ó pé kéèyàn mọ́ lọ ní mọ̀ràn gidi o. Ṣé ìgbà wọn mọ̀ràn ni? Alárakítí of Arakiti Kingdom wá kọjú sọ́ba Ìlọrin fètètè. Ẹ wá ń pín sójú wọn fọ́ sí wọn ò rí iná ṣé sámà tí wọn ò ní oṣù ní ìṣáàdà. Ẹ sì náwó rí àdánwò. Ẹ tún dánrú ẹ wò.